wọ́n ti rí oṣù ààwẹ̀ Ramadan ní ìlú Saudi. Ìròyìn tuntun eléyìí tí ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn múmìnì àti múmìnà máa fò fáyọ̀ lásìkò yìí, òun náà ni ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti rí oṣù ààwẹ̀ Ramadan ní ìlú Saudi. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, òun náà ni wọ́n ti pè láti iléeṣẹ́ eléyìí tí ó jẹ́ iléeṣẹ́ kan tí ó ń gbé ọ̀rọ̀ jáde tó sì ní í ṣe pẹ̀lú ìròyìn àti ìkéde láti orílẹ̀-èdè Saudi. Òun náà ni wọ́n ti sọ di mímọ̀ wípé ààwẹ̀ Ramadan òun ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́rú Wednesday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún eléyìí tá a wà yìí, tí wọ́n sì pé ààwẹ̀ ọ̀hún òun náà ni a ó bẹ̀rẹ̀ sí ní múkà kó tó di àsìkò tí wọ́n kéde. Òun náà ni wọ́n ti kọ́ sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àti àwọn onímọ̀ eléyìí tí wọ́n máa ń wo bí nǹkan ti ṣe ń lọ lẹ́ka ojú ọjọ́, ó ní wọ́n ti ń ṣe iṣẹ́ láti lè mọ̀ bí wọ́n rí oṣù lónìí àbí wọn ò ní rí oṣù. Ṣùgbọ́n nínú ìròyìn eléyìí tó jẹ́ ìròyìn yàjóyàjó náà ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé wọ́n ti rí oṣù ààwẹ̀ Ramadan. Ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń dáwọ́ dùnú, tí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ti ń ṣe bẹ́ẹ̀ retí láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ Sultan ti ìlú Sokoto wípé kí ó kéde wípé wọ́n ti rí oṣù ààwẹ̀ ti Ramadan. Pẹ̀lú bí ọ̀pọ̀ ti ń retí láti ọ̀dọ̀ Sultan ti ìlú Sokoto, òun náà ni ìkéde ti ń lọ tó sì jẹ́ wípé onírúurú àwọn ìwé ìròyìn òun náà ni ó ti ń gbé báyìí, èyí tó túmọ̀ sí wípé wọ́n bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú ààwẹ̀ Ramadan lẹ́yìn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ṣe òru Lailatul Qadri. Fún àwọn ìròyìn àti ọ̀rọ̀ eléyìí tí ó bá ń lọ, ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.